èèyàn méje ló gbẹ̀mí mì nígbà tí èèyàn 60 farapa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Kánò. ọwọ́ tẹ ìyá tó ta ọmọ rẹ̀ fi san owó tó yá nílé ìfowópamọ́sí. èèyàn 3 gbẹ̀mí mì nínú ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ gíga kan ní ìpínlẹ̀ Èkìtì. ọwọ́ tẹ olùṣọ́ àgùntàn kan tó fipá tìkúùkù bá ọmọbìnrin ọdún 16 lájọṣepọ̀. àwọn agbébọn jí ọba gbé ní ìpínlẹ̀ Kwara. má borí ààrẹ Tinubu nínú ètò ìdìbò ọdún 2027. Dino Melaye ló sọ̀rọ̀ yìí. àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí lẹ́ ò máa gbọ́ láìpẹ́. Yorùbá Gidi TV. èèyàn 7 ló gbẹ̀mí mì nígbà tí èèyàn 60 farapa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Kánò. kò dín ní èèyàn 7 èyí tí ó gbẹ̀mí mì nígbà tí èèyàn 60 sì farapa yánnayànna nínú àwọn ìjàmbá ọkọ̀ èyí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Kánò. ní ti ìjàmbá ọkọ̀ èyí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn, ìjàmbá ọkọ̀ ọ̀hún ni ó wáyé ní agbègbè Ṣàgámù sí Ṣìún ní ojú òpópónà márosẹ̀ Abẹ́òkúta ní agbègbè Onípẹ́pẹ́yẹ ní ọjọ́ àbámẹ́ta, èyí tí ó gba ẹ̀mí lẹ́nu àwọn ènìyàn 3 tó sì jẹ́ kí àwọn ènìyàn 7 farapa yánnayànna. ìjàmbá ọkọ̀ ọ̀hún ni ó ṣẹlẹ̀ láàrin ọkọ̀ kan àti ọkọ̀ àjàgbéjò kan èyí tí ó ń lọ ní ojú òpópónà náà, tó sì jẹ́ kó di mímọ̀ wípé ìjàmbá ọkọ̀ ọ̀hún ni ó ṣẹlẹ̀ látàrí wípé àwọn ọkọ̀ méjèèjì ọ̀hún ni wọ́n sáré àsápajúdé tí wọn ò sì lè ṣe àkóso ọkọ̀ náà mọ́. níbàámu pẹ̀lú àjọ èyí tó mójútó ààbò lílọ bíbọ̀ ojú pópó ìyẹn FRSC ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn ìjọba èyí tó wà ní Ìjàyè nílùú Abẹ́òkúta níbi tí wọ́n ti gba ìtọ́jú tó péye. nígbà tí àwọn 3 èyí tó gbẹ̀mí mì wọ́n ti lọ gbé òkú wọn sí ilé ìgbókùpamọ́sí. níbàámu pẹ̀lú alukoro fún àjọ FRSC ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn, Afọlábí Ọdúnsì Oyèwọlé, ó jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀ka àjọ FRSC èyí tó wà ní agbègbè ọ̀hún ni ó tètè jí gìrì sí ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn ìgbà tí àwọn ènìyàn ké sí wọn wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ni ó ṣẹlẹ̀ ní agbègbè náà. ẹ̀wẹ̀, èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kánò, níbàámu pẹ̀lú àjọ FRSC ti ìpínlẹ̀ Kánò, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ 2 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí ni ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kánò, èyí tó sì jẹ́ kí ènìyàn 4 gbẹ̀mí mì tí àwọn 53 ìyẹn 53 sì farapa yánnayànna. níbàámu pẹ̀lú alukoro àjọ tó mójútó ètò ààbò lílọ bíbọ̀ ọkọ̀ lójú pópó FRSC ti ìpínlẹ̀ Kánò, Abdullahi Labaran, ni ó jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ àkọ́kọ́ ni ó ṣẹlẹ̀ ní agbègbè tí wọ́n pè ní Eastern Bypass ní agbègbè Muhammadu Buhari Interchange, ìyẹn agbègbè Olóbìrípo tí wọ́n fi sọrí ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ààrẹ Muhammadu Buhari. níbi bẹ̀ ni ọkọ̀ èyí tí ó jẹ́ ọkọ̀ àjàgbéjò èyí tí ó ń gbé àwọn ẹrù àti àwọn ẹranko ni ó ti lọ forí sọ ọkọ̀ ajé ìgboro kan èyí tó kó àwọn èrò tí wọ́n sì fi ń rìnrìn àjò. níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún, ọkọ̀ èrò náà ni ó sọ ìjánu rẹ̀ nù èyí tí kò sì lè ṣe ìkápá ọkọ̀ náà mọ́ látàrí wípé ó ti sá eré àsápajúdé èyí tí ó lọ mú da orí bo ọkọ̀ tó jẹ́ ti ọkọ̀ àjàgbé náà èyí tí ó ń gbé àwọn ẹrù àti àwọn ẹranko nínú rẹ̀. ṣùgbọ́n níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún, àwọn 2 ni wọ́n kú lójú ẹsẹ̀ nínú ìjàmbá ọkọ̀ ọ̀hún nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì farapa yánnayànna. wọ́n tún jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kejì òun ni ó ṣẹlẹ̀ ní ọjọ́ àbámẹ́ta nígbà tí ọkọ̀ àjàgbéjò èyí tí ó ń rìnrìn àjò tí ó ń lọ láti ìpínlẹ̀ Kánò lọ sí ìpínlẹ̀ Èkó ni òun náà sọ ìjánu rẹ̀ nù tí ó sì bẹ̀rẹ̀ sí ní tẹ àwọn ènìyàn pa. níbi bẹ̀ ni àwọn ènìyàn tí ó jẹ́ 2 níye ni wọ́n ti gbẹ̀mí mì nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ti farapa yánnayànna látàrí wípé awakọ̀ àjàgbéjò náà ni kò lè ṣe ìṣàkóso ìjánu ọkọ̀ àjàgbé ọ̀hún. àwọn tí wọ́n wá ní ìfarapa yánnayànna ọ̀hún ni wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn ti ìpínlẹ̀ Kánò láti máa gba ìtọ́jú tó péye. nígbà tí àwọn tó gbẹ̀mí mì ni wọ́n ti ṣe ohun tí ó yẹ fún wọn nígbà tí wọ́n ti sin wọ́n ní ìlànà ti ẹ̀sìn Islam. níbàámu pẹ̀lú apàṣẹ àjọ FRSC ti ìpínlẹ̀ Kánò, Idris Lawal, ni ó ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọ́n máa lo àwọn ohun tí ó yẹ kí wọ́n lò láti lè fi dáàbò bo ara wọn ní ojú pópó, ní pàápàá jùlọ àwọn ọlọ́kọ̀ èrò èyí tó máa ń sá eré àsápajúdé. ó jẹ́ kó di mímọ̀ wípé kí wọ́n má jẹ́ kí eré àsápajúdé kí ó jẹ́ ara ìwà wọn tán bá ti wà nídìí irin tí wọ́n ń wa ọkọ̀, àti wípé kí wọ́n máa ronú wípé
àwọn ènìyàn ni wọ́n wà nínú ọkọ̀ wọn. Fún ti àwọn àjàgbé ọkọ̀ èyí tí ó máa ń kó àwọn ènìyàn àti àwọn ẹranko, ó jẹ́ kó di mímọ̀ wípé kí wọ́n jẹ́ kí àwọn ọkọ̀ àjàgbéjò èyí tó jẹ́ fún ìkẹ́rù kó jẹ́ fún ti ìkẹ́rù lásán, kí àwọn ènìyàn má máa darapọ̀ mọ́ àwọn ọkọ̀ yìí láti máa fi rìnrìn àjò nítorí wípé ó léwu. Ó wá ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọ́n máa tẹ̀ jẹ́jẹ́ ní ojú òpópónà nígbàkúgbà tí wọ́n bá ń wa ọkọ̀. Ọwọ́ tẹ ìyá tó ta ọmọ rẹ̀ fi sanwó tó yá nílé ìfowópamọ́sí. Arábìnrin kan ẹni ọdún 23 tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọláìdé Adékúnlé ní ìròyìn ti gbé jáde wípé ó ta ọmọ rẹ̀ obìnrin ní ìpínlẹ̀ Èkó nígbà tí ó ń gbìdánwò láti san owó tí ó yá láti ilé ìfowópamọ́sí ayánilówó kan èyí tí àkójọpọ̀ owó sì jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta náírà, ìyẹn 600,000 naira. Níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún, Ọláìdé ni ó ń gbé ní agbègbè Sango ní ìpínlẹ̀ Ògùn tí ó sì rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ Èkó níbi tí ó ti hu ìwà yìí, ṣùgbọ́n ọkọ rẹ̀ ni ó jẹ́ kó di mímọ̀ wípé arábìnrin yìí ni ó jáde kúrò nílé ní ọjọ́ 15 oṣù kẹta ọdún 2026 yìí, ìyẹn 15th March 2026, nígbà tí ó gbé ọmọ rẹ̀ obìnrin tí ó gbé sẹ́yìn tí orúkọ rẹ̀ ń jẹ́ Modiat Razak tí ó sì gbé lọ, ṣùgbọ́n nígbà tí arábìnrin Ọláìdé yìí tí ó fi padà dé ni kò padà wọlé mọ́ pẹ̀lú ọmọ ọ̀hún. Nígbà náà ni arákùnrin ọ̀hún sọ wípé òun bí léèrè wípé ibo ni ọmọ wà, ṣùgbọ́n kò lè sọ ọ̀rọ̀ kankan lórí ọ̀rọ̀ yìí. Òun ló mú kí ọkọ arákùnrin yìí kí ó gba àgọ́ ọlọ́pàá lọ láti lọ fẹjọ́ arábìnrin yìí sùn. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ráwọ́ tó arábìnrin yìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní bí léèrè tí ó sì ti ń ṣe àpatẹnujẹ́wọ́ wípé kí wọ́n ṣe òun jẹ́jẹ́. Òun ni òun ta ọmọ obìnrin tí àwọn bí tí orúkọ rẹ̀ ń jẹ́ Modiat Razak láti fi san owó kan tí òun yá nílé ìfowópamọ́sí ayánilówó kan èyí tí àkójọpọ̀ owó òun jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta náírà. Ìròyìn wá gbé jáde wípé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ni ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó gúnmọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí, èyí tó sì ti sọ wípé wọ́n ti ń gbìdánwò láti wo ibi tí ọmọ òun wà àti wípé báwo ni owó ṣe kúrò láti àsùnwọ̀n kan lọ sí àsùnwọ̀n ẹlòmíràn, èyí tí wọ́n fẹ́ fi ṣe iṣẹ́ ìwádìí tó gúnmọ́ láti fi gba ọmọ náà padà. Ṣé orí bíbẹ́ wá ní oògùn orí fífọ́? Bí o bá tiẹ̀ wá yáwó ní ilé ìfowópamọ́sí ayánilówó, ṣé ọmọ bíbí inú rẹ̀ ló yẹ kó wá tà? Ṣé abiyamọ rèé àbí abiagba? Èyí ni àwọn ọ̀rọ̀ tó jẹ jáde láti ọ̀dọ̀ àwọn ará ìlú. Èèyàn 3 gbẹ̀mí mì nínú ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ gíga kan ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn 3 nínú èyí tí a ti rí àwọn akẹ́kọ̀ọ́ 2 ti ilé ẹ̀kọ́ gíga Bámidélé Olúmilúà University of Education, Science and Technology tó wà ní Ìkẹ́rẹ́ Èkìtì àti arákùnrin kan tí ó jẹ́ òṣìṣẹ́ ilé ìtura kan ní agbègbè Ìkẹ́rẹ́ Èkìtì. Níbi ibẹ̀ ni ìròyìn ti gbé wípé àwọn 3 yìí ni wọ́n gbẹ̀mí mì látàrí ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde èyí tí àwọn akẹ́kọ̀ọ́jáde ọ̀hún ṣe fúnra ara wọn nínú ọgbà ilé ìtura náà, ìyẹn ní ọjọ́ àbámẹ́ta. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún, ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó ṣẹlẹ̀ ní òwúrọ̀ kùtùkùtù nígbà tí àwọn tí wọ́n fojú gan ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún sì sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ láti alẹ́ ọjọ́ Ẹtì sí òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó bẹ̀rẹ̀ nígbà tí àwọn èrò tí ó wà nínú ilé ìtura náà èyí tí wọ́n wá jẹ ìgbádùn wọn tí wọ́n wá ṣe fàájì látàrí wípé wọ́n kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ gíga fásitì ti Bámidélé Olúmilúà University of Education, Science and Technology tó wà ní Ìkẹ́rẹ́ Èkìtì. Nígbà tí gbogbo wọn wà nínú ilé ìtura ọ̀hún, ṣùgbọ́n ṣàdédé ni gbogbo wọn kúrò ní apá ibìkan nílé ìtura ọ̀hún tí wọ́n lọ sí apá ibibòmíì, níbi tí gbogbo wọn ti ń rọ́ gìrìgìrì lọ sí apá ibibòmíì nílé ìtura náà. Níbi bẹ̀ ni wọ́n ti ń tẹ ara wọn mọ́lẹ̀, èyí tó sì tẹ àwọn akẹ́kọ̀ọ́ 2 pa tó fi mọ́ òṣìṣẹ́ ilé ìtura náà tí wọ́n sì tẹ pa. Ṣùgbọ́n títí di àsìkò tí a fi ń kó ìròyìn yìí jọ, wọn ò tí ì fi orúkọ àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n jáde láyé nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún, wọn ò tí ì fi wọ́n léde. Ṣùgbọ́n ìrètí wà wípé bó pẹ́ bóyá bí iṣẹ́ ìwádìí bá ṣe ń lọ ni wọn yóò fi orúkọ àwọn akẹ́kọ̀ọ́ èyí tí ó gbẹ̀mí mì léde àti àwọn tó wà ní ilé ìwòsàn tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́. Níbàámu pẹ̀lú ìròyìn náà, ọwọ́ tẹ olùṣọ́ àgùntàn kan tó fi tìpátìkúùkù bá ọmọbìnrin ọdún 16 lò pọ̀.
ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Nasarawa èyí tó wà ní ìsopọ̀ mọ́ olú iléeṣẹ́ ọlọ́pàá ti agbègbè Kashi ní ìpínlẹ̀ Nasarawa ni ó ti ráwọ́ tó olùṣọ́-àgùntàn kan ẹni ọdún mẹ́tàdínlógójì tí orúkọ rẹ̀ ń jẹ́ Ansoye Isaiah ti ilé ìjọsìn Rock of Love and Mercy Adoration Ground tó wà ní Old Kashi ní Abuja ni ó ti fi tìpátìkúùkù jẹran sóko sí lára ọmọbìnrin kan ẹni ọdún mẹ́rìndínlógún tó wà ní ìpínlẹ̀ Nasarawa níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ẹnu alukoro fún ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Nasarawa SP Rahman Nasser èyí tó fi síta ní ọjọ́ àìkú àná ìyẹn ọjọ́ kọkàndínlógún oṣù kẹrin ọdún 2026 ní orúkọ alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Nasarawa ó jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ráwọ́ tó olùṣọ́-àgùntàn yìí ní ọjọ́ kejìdínlógún oṣù kẹrin ọdún 2026 ní nǹkan bíi aago mẹ́jọ alẹ́ èyí tí iṣẹ́ ìwádìí sì ti ń lọ lórí ẹ̀ tí iṣẹ́ ìwádìí sì ti fi hàn wípé arákùnrin yìí ni ó lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ọmọdébìnrin yìí tí ó jẹ́ obìnrin tí ó sì sọ wípé ọmọdébìnrin yìí ni ó ní ẹ̀mí àìmọ́ wípé kí ó jẹ́ kí ọmọ òun wá sí ọ̀dọ̀ òun láti ṣe ìwẹ̀nùmọ́ fún un nínú odò kan èyí tí ó ń sàn ṣùgbọ́n kàkà kí arákùnrin yìí kí ó mú ọmọbìnrin yìí lọ sí ibi odò èyí tó ti fẹ́ lọ ṣe ìwẹ̀nùmọ́ fún un kúrò nínú ẹ̀mí àìmọ́ tó ní kàkà bẹ́ẹ̀ ó mú orí lé ilé ìtura ní agbègbè New Kashi níbi bẹ́ẹ̀ ni ìròyìn ti gbé jáde wípé ó gba yàrá tó sì gbà ọ̀hún nínú yàrá ọ̀hún ni ó ti ṣe kò tọ́ pẹ̀lú ọmọdébìnrin yìí ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tí ó sì dúnkokò mọ́ arábìnrin yìí wípé kò gbọdọ̀ sọ fún ẹ̀dá alààyè kankan nígbà tó bá sọ òun ni òun ó pa á níbàámu pẹ̀lú àtẹ̀jáde láti iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Nasarawa wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ òun ló wá jẹ jáde nígbà tí ọmọ náà padà dé ọ̀dọ̀ àǹtí rẹ̀ nígbà tí àǹtí rẹ̀ sì ń kẹ́fín wípé ọmọ òun ni ó ń hùwà bákanbákan àti wípé bí ó ṣe ń rìn ni kò tẹ́ òun lọ́rùn ó wá bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ po ọmọ náà nífòpọ̀ wípé kó jẹ́wọ́ pé kí ló ṣe é àti bẹ́ẹ̀ ni ó ti mú ọmọ náà lọ sí ilé ìwòsàn ní ilé ìwòsàn ni àwọn dókítà oníṣègùn òyìnbó ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fi tìpátìkúùkù jẹran sóko sí lára ọmọdébìnrin yìí níbi bẹ́ẹ̀ ni àǹtí rẹ̀ ti fi ọwọ́ tẹ̀nu dáadáa wípé sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ àti olùṣọ́-àgùntàn níbi bẹ́ẹ̀ ni arábìnrin yìí ti jẹ́wọ́ wípé olùṣọ́-àgùntàn ni ó fi tìpátìkúùkù bóun lájọṣepọ̀ àti bíbẹ̀ ni àǹtí rẹ̀ pẹ̀lú ọmọ yìí ti lọ sí àgọ́ ọlọ́pàá èyí tó wà ní agbègbè náà láti lọ́ọ́ fi ẹjọ́ sùn tí àwọn ọlọ́pàá sì ráwọ́ tó olùṣọ́-àgùntàn náà níbàámu pẹ̀lú alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Nasarawa CP Shettima Johairo Muhammed ó jẹ́ kó di mímọ̀ pé kí wọ́n taari ẹ̀sùn ọ̀hún lọ sí ẹ̀ka èyí tó ń ṣiṣẹ́ ìwádìí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Nasarawa èyí tó wà ní agbègbè Lafia tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Nasarawa láti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí ó wá rọ àwọn ará ìlú wípé kí wọ́n máa fi ojú sọ́rí àti wípé gbogbo àwọn tí wọ́n ń pe ra wọn ní olùṣọ́-àgùntàn kọ́ ni olùṣọ́-àgùntàn ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó da àwọ̀ àgùntàn bóra ṣùgbọ́n ìkòkò apanirun ni ọ̀pọ̀lọpọ̀ wọn wá jẹ́ kó di mímọ̀ pé kí gbogbo àwọn ará ìlú kí wọ́n máa fojú sọ́rí àti wípé kí wọ́n má máa fi ti ara tara gba àwọn olùṣọ́-àgùntàn gbọ́ nítorí ohunkóhun tí wọ́n bá sọ kí wọ́n tètè ṣe iṣẹ́ ìwádìí lé lórí kí wọ́n tó gbé ìgbésẹ̀. Àwọn agbébọn jí ọba gbé ní ìpínlẹ̀ Kwara. Àwọn òṣìṣẹ́ aṣọ́gbó ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ wọn ní ojúkojú báyìí pẹ̀lú ìwà kíkanjú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ya wọ inú igbó láti máa wá ọba kan èyí tí ó jẹ ní agbègbè Ọláyínká níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ìyẹn ọba Salman Àwẹ̀dá èyí tí àwọn ajínigbé jí gbé pẹ̀lú ìyàwó rẹ̀ tó fi mọ́ arákùnrin kan níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún ọba Àwẹ̀dá ni àwọn ajínigbé wá jí gbé ní òru ọjọ́ àbámẹ́ta èyí tí wọ́n ya wọ agbègbè Ọláyínká níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn tó sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn sókè kíkankíkan láti fi dẹ́rù ba àwọn ènìyàn tí wọ́n sì fi jí ọba náà gbé lọ. Níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún ìṣẹ̀lẹ̀ náà ni ó ti sọ àwọn ará agbègbè náà sínú ìbẹ̀rùbojo èyí tó sì fi mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà ní agbègbè ọ̀hún sá àsálà fún ẹ̀mí wọn. Ọba Àwẹ̀dá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kúrò ní ipò tí ó wà tẹ́lẹ̀ bọ́ sí ipò ọba èyí tí ìjọba ìpínlẹ̀ Kwara sì fún ní ọ̀pá àṣẹ láti jẹ ọba agbègbè Ọláyínká níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn níbàámu pẹ̀lú àwọn tó bá akọ̀ròyìn iléeṣẹ́ wa sọ̀rọ̀ èyí tí wọ́n fi orúkọ wọn léde nítorí bí ọ̀rọ̀
ọ̀rọ̀ náà ṣe rí. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó ṣẹlẹ̀ ní agbègbè Ọláyínká ní nǹkan bíi aago kan òru nígbà tí ìyàwó rẹ̀ àti èèyàn kan ni wọ́n jí gbé pẹ̀lú ọba ọ̀hún, èyí tí wọ́n sì sọ wípé àwọn agbébọn ọ̀hún ni wọ́n ya wọ agbègbè náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dún mọ̀wúrú ní agbègbè ọ̀hún, èyí tó mú kí gbogbo àwọn ènìyàn sá àsálà fún ẹ̀mí wọn. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn agbébọn ọ̀hún ni wọ́n ya wọ àdúgbò náà ní nǹkan bíi aago kan òru tí wọ́n sì kúrò ńbẹ̀ ní nǹkan bíi aago 2:20. Ó wá jẹ́ kó di mímọ̀ wípé pẹ̀lú bí wọ́n ṣe ṣe iṣẹ́ wọn tó, wọ́n fi ara balẹ̀ ṣe iṣẹ́ wọn ni aláìfòyà láìbẹ̀rù nítorí wípé wọ́n mọ̀ pé ẹnikẹ́ni ò lè dá wọn lọ́wọ́ kọ. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tó jẹ jáde láti ẹnu alága ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara, arákùnrin Abdulrasheed Yusuf, ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí èyí tó ń kọni lóminú tí ó sì ń pè fún ètò ààbò èyí tí ó gbópọn ní agbègbè náà. Ó jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó jẹ́ ìṣẹ̀lẹ̀ aburú èyí tí ó bá àwọn ẹlẹ́ja fò látàrí wípé wọ́n wá sí inú ìlú ọ̀hún láti wá jí ọba gbé ní agbègbè náà. Ọ̀gbẹ́ni Yusuf ni ó wá rọ àwọn ẹ̀ṣọ́ aláàbò láti wá sí agbègbè náà láti jọ̀ọ́ láti ṣe iṣẹ́ wọn fínífíní láti gba ọba náà sílẹ̀ kúrò ní ọwọ́ àwọn ajínigbé. Àtìgbà náà ni àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo bíi àwọn aṣọ́gbó, àwọn fìjìláńtè tó fi mọ́ àwọn mìíràn tí wọ́n jẹ́ akíkanjú nílùú ni wọ́n ti darapọ̀ mọ́ra wọn tó sì ti mórí lé inú igbó náà láti wá àwọn ọba, ìyàwó àti arákùnrin èyí tí wọ́n jí gbé pẹ̀lú àwọn ọba yìí. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn aláṣẹ ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ti rọ àwọn ará ìlú wípé kó má káyà sókè nítorí pé iṣẹ́ ìwádìí èyí tó gbópọn ni ó ti ń ṣẹlẹ̀ ní agbègbè náà, wípé kí wọ́n fi ọkàn balẹ̀ wípé kábíyèsí ni yóò padà wá sí ààfin rẹ̀ láyọ̀ àtàlàáfíà láì ní ìfarapa kankan lára. Ṣùgbọ́n gbogbo akitiyan láti gbọ́ láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè náà ni ó já sí pàbó nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kwara, ìyẹn Adétóun Èjìrẹ́ Adéyẹmí, nígbà tí ó gba ìpè láti ọ̀dọ̀ àwọn oníròyìn wípé wọ́n fẹ́ bi léèrè lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ṣàdédé ni ó jára rẹ̀ kúrò ní orí ìlà ìpè náà láì sọ nǹkan kan nígbà tó mọ̀ wípé ọ̀rọ̀ nípa ọba ọ̀hún ni wọ́n fẹ́ sọ ní ìpínlẹ̀ Kwara. Ṣùgbọ́n agbègbè ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, ọ̀pọ̀lọpọ̀ àwọn orí adé ní àwọn ajínigbé, àwọn agbébọn adìhámọ́ra dàlúrú ni wọ́n ti jí gbé ní ìpínlẹ̀ Kwara. Máa borí ààrẹ Tinubu nínú ètò ìdìbò ọdún 2027, Dino Melaye ló sọ ọ̀rọ̀ yìí. Aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà Dino Melaye, èyí tí ó ń ṣojú apá ẹkùn kan ní ìpínlẹ̀ Kogi, ni ó ti kọjú ọ̀rọ̀ sí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó sì ti jẹ́ kó di mímọ̀ pé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó jẹ́ ìṣèjọba èyí tí ó mẹ́hẹ tí òun sì lè yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò ní ipò ní ọdún 2027 bí òun bá díje du ipò ààrẹ. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan èyí tí aṣòfin àgbà Dino Melaye tí ó ṣe ní ibẹ̀ ni ó ti jẹ́ kó di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni kò lè kájú orílẹ̀-èdè Nàìjíríà àti wípé ó tún ṣe ìjọba ní ìjọba pàṣẹwàá èyí tí yóò fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress APC ní ààyè láti lè kúrò ní ipò ààrẹ ní ọdún 2027. Melaye ni ó tún jẹ́ kó di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú ADC, ìyẹn African Democratic Congress, ni ó ti ní ìgboyà wípé ní ọdún 2027 àwọn yóò lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò ní ipò ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò èyí tó ń bọ̀ ní ọdún tó ń bọ̀. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún, èyí tó sì fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ti ń gbé àwọn ìgbésẹ̀ lé lórí. Ó jẹ́ kó di mímọ̀ wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni kò lẹ́sẹ̀ nílẹ̀, ni kò ní ìkápá èyí tó lè fi túkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá fi ẹ̀sùn kan ààrẹ Tinubu wípé ààrẹ Tinubu ni ó ń ṣe ìṣàkóso ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà báṣubàṣu nítorí wípé ó fi owó rọ̀gùrọ̀gù lọ ra ọkọ̀ ojú omi èyí tó tóbi àti ọkọ̀ ayárafẹ́fẹ́ ti iléeṣẹ́ ààrẹ, ìyẹn presidential jet, láàrin wípé ebi ń pa àwọn ènìyàn láàrin ìlú.
Melaye ni ó tún jẹ́ kó di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ẹ̀rù ń bà tí wọ́n bá bí léèrè wípé ṣé yóò gbà láti jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé yóò sọ pé òun gbà láti jẹ ààrẹ bí wọ́n bá lè fi òun jẹ ààrẹ bíi ipò ọba àbí ipò oyè ní ọdún 2027 ṣùgbọ́n nínú ètò ìdìbò tí ó ń bọ̀ ẹgbẹ́ òṣèlú APC ní ẹ̀rù tí ń bà tí wọ́n ti wà ní ìkáyàsókè nítorí wípé ẹgbẹ́ òṣèlú ADC ni ó ti ṣetán láti yẹ àga mọ́ wọn nídìí. Aṣòfin àgbà Dino Melaye ni ó wá jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ àti lódodo òun fi ọwọ́ sí bí ààrẹ Tinubu ṣe yọ owó ìrànwọ́ orí epo ṣùgbọ́n ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ṣe àkóso owó ìrànwọ́ orí epo ọ̀hún báṣubàṣu nígbà tí kò lè ṣe àkóso rẹ̀ dáradára gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Èwe ń jẹ́, èbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe.